very dark man tútù tó àṣírí tẹ́nikẹ́ni ò mọ̀ nípa Ìyábọ̀ Òjó làwọn èèyàn bá kọ àṣírí ẹni tó tọmọ Jùmọ̀kẹ́ George sóko ẹrú ti tú síta ló bá ń gbọ̀n jìnnìjìnnì. Ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó dàbí wípé àwọn kan ò fẹ́ kí Ìyábọ̀ Òjó fẹ̀dọ̀ lórí òróǹro látàrí bó ṣe jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ọkùnrin kan tí wọ́n ń pè ní very dark man sọ pé táwọn èèyàn bá mọ ohun tó wà nínú ìkànnì WhatsApp tí wọ́n ní Ìyábọ̀ àtàwọn kan wà nínú rẹ̀ láti wádìí ikú tó pa Mohbad, wọ́n á bínú sí Ìyábọ̀ gan ni. Tó sì sọ pé 20 mílíọ̀nù náírà ló fi gbà àṣírí ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ìkànnì WhatsApp náà. Táwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó sọ pé Ìyábọ̀ Òjó kò sí nílé nígbà tí Mohbad kú àti wípé kò bá Mohbad lọ sóde eré tó lọ gbẹ̀yìn kó tó kú. Táwọn èèyàn sọ pé ohun tí VDM pọ́n lé jàbàlà bí àkísà wípé òun láṣìí lọ́wọ́ tó síta kò ju bí tí àwọn tó wà nínú WhatsApp group náà ti sọ pé àwọn ò ní jẹ́ kí Naira Marley bọ́ nínú ọ̀ràn náà tó bá jẹ́ pé ó lọ́wọ́ síkú Mohbad àti bí wọ́n ṣe ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ Liam ọmọ Mohbad. Àwọn olólùfẹ́ Ìyábọ̀ sọ pé ọ̀rọ̀ tó fẹ́ lù láti tako Ìyábọ̀ Òjó ló gbé síta tí kò sì gbé ọ̀rọ̀ táwọn ẹlòmíràn sọ nínú ìkànnì náà jáde. VDM sọ pé àwọn ọmọ Nàìjíríà wọn ò lọ́pọlọ. Ohun táwọn èèyàn bá sọ fún wọn ló máa ń tètè gbàgbọ́ láì béèrè fún ẹ̀rí. Ó ní òun dán ọmọ Nàìjíríà wò ni nígbà tóun sọ pé òun fi 20 mílíọ̀nù náírà gba ìtàkùrọ̀sọ tí wọ́n sọ nínú WhatsApp group ìkànnì náà. Àwọn ọmọ Nàìjíríà wọn ò kí ń ronú bí báwo lèun ṣe máa fi adéwò ó bẹ̀rẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Táwọn èèyàn sì sọ pé kí ni ìdánilójú wípé ohun tó ti ń sọ látọjọ́ ìwá òótọ́ ni àti pé kò kí ṣe gbogbo ìtàkùrọ̀sọ tí wọ́n sọ nínú WhatsApp group náà ni wọ́n gbé síta. Náà kó sọ pé ó lè jẹ́ àwọn ọlọ́pàá ni ó fún very dark man ní àwọn ìtàkùrọ̀sọ náà nítorí ọkùnrin kan wà tó wà nínú ìkànnì náà tí àwọn ọlọ́pàá mú láìpẹ́ tí wọ́n sì ṣàyẹ̀wò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó fi wá ń parọ́ wípé 20 mílíọ̀nù náírà lòun sọ láti gba ẹ̀rí náà. Ohun tó ya àwọn èèyàn lẹ́nu ọkùnrin kan tó fi pàgàn gbé lọ́dọ̀ Naira Marley tí VDM gbé síta láìpẹ́ tó sọ àwọn ọ̀rọ̀ tí kò dára nípa Ìyábọ̀ Òjó ìyẹn DJ Splash. Nígbà tí àìsàn kọlù mọ́lẹ̀ Ìyábọ̀ Òjó ló lọ bẹ̀ẹ́ wò tó sì fún lọ́pọ̀lọpọ̀ owó tó sì gbé àkáǹtì nọ́mbà ìyá rẹ̀ sí ẹ̀rọ ayélujára pé káwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún un. Tí Ìyábọ̀ Òjó sì fún ìyá rẹ̀ ní owó náà àìpẹ́ ní oṣù kẹfà ọdún yìí. Táwọn èèyàn sì gbé ìtàkùrọ̀sọ níbi tí ìyá rẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ìyábọ̀ Òjó tó sì ń gbàdúrà fún síta. Ohun tó yára ya àwọn ènìyàn lẹ́nu ní tí ọkùnrin náà tó ṣe sọ àwọn ọ̀rọ̀ ṣàkàṣàkà sí Ìyábọ̀ Òjó tó sì sọ àwọn ọ̀rọ̀ tí ò dá nípa Ìyábọ̀ Òjó ètò gómìnkọ́rin máa sọ wípé òwe ṣòro ó ṣe àti pé òwe níwọ̀n. Táwọn kan sọ wípé ó lè jẹ́ pé wọ́n halẹ̀ mọ́ ọkùnrin náà ni tàbí ṣèlérí fún wípé àwọn máa fún lówó. Kò sì pẹ́ náà tí VDM sọ pé òun sanwó lé ọkùnrin náà èyí tó mú káwọn máa sọ pé VDM ló wà nínú bọ́kùnrin náà ṣe ń sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó náà ìdá. Tí ò bá gbàgbé níbi oṣù díẹ̀ sẹ́yìn díẹ̀ ni òṣèrébìnrin ilẹ̀ wa Ọlájùmọ̀kẹ́ George jáde síta wípé ìyà ń jẹ òun tí àìsàn sì ń ṣe òun pẹ̀lú pàápàá jùlọ òun kò rí àkọ́bí ọmọ òun Adéọlá èyí tó mú káwọn èèyàn sì ṣàtìlẹ́yìn fún láti jẹ́ kí ọmọ ẹ̀ kó wálé ọmọ ẹ̀ tó jẹ́ pé ó lọ ṣàtìpó lórílẹ̀‐èdè Mali. Ohun tá a gbọ́ ni wípé ọwọ́ ìjọba ti tẹ obìnrin náà tó ta ọmọ Jùmọ̀kẹ́ George sóko ẹrú tíjọba yóò sì bá ṣe ẹjọ́